Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn ní ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin, Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kí ojú náà ó fọ́ o. Etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin, Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kí etí náà di ọmọ kẹ́yìn àgbàlagbà. Mo sì júbà àkọ́dá, mo júbà ṣẹ̀dá, mo júbà ẹ̀yin àgbààgbà tó kọ́kọ́ sọ kí n tó sọ, mo júbà ẹ̀yin tó kọ́kọ́ wí kí n tó wí, mo sì júbà lọ bàbá tó bí mi lọ́mọ ara mi oṣù ọ̀lálé o. Ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà, Ọlọ́run ọba Elédùmarè ò ní fi ẹnìkọ̀ọ̀kan wa ṣàwátì o. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe fìgbà gbogbo tẹ̀lé mi o, Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yin náà. Mo tún wá bí mo ṣe máa ń wá, mo tún dé bí mo ṣe máa ń dé o, láti lè jẹ́ kí a fomi joro toro ọ̀rọ̀ nípa àṣírí ilẹ̀ Yorùbá tí a ń yọ̀ǹda fún ẹ̀yin ènìyàn mi lórí ìkànnì yìí. Èwo ni mo tún fẹ́ kí a jàǹfààní lónìí? Iṣẹ́ tí mo fẹ́ kí a jàǹfààní lónìí ni à ń pè ní tùràrí ẹlẹ́mìí òkùnkùn. Tùràrí ẹlẹ́mìí òkùnkùn ni mo fẹ́ kí a jàǹfààní lónìí o. Àkọ́kọ́, bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà subscribe sórí YouTube channel yìí, eléyìí ó lè máa fún ọ láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látara mi o. Ẹ sì máa pín ká, ẹ máa share rẹ̀ fẹ́ bí, ẹ share rẹ̀ fara, ẹ share rẹ̀ fojúlùmọ̀ káwọn náà lè rí, kí wọ́n lè wò, kí wọ́n lè gbọ́, kí wọ́n lè ṣe, kó lè jàǹfààní fún àwọn náà o. Tùràrí tí mo fẹ́ fi kalẹ̀ yìí, ó dáa kí oníkálukú wa ká ní tùràrí yìí nílé, ká ní ní ilé. Kò sí bó ṣe lè wù kó rí, kò sí bó ṣe lè wù kó jẹ́, tùràrí yìí dandan ni, ó pọn dandan fún wa láti lè jẹ́ kí a tiẹ̀ máa nínú ilé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá fẹ́ lò ó. Iṣẹ́ wo ni tùràrí yìí ń ṣe? Báwo ni tùràrí yìí ṣe ń ṣiṣẹ́? Iṣẹ́ wo ló ń ṣe? Ẹ jẹ́ n mẹ́nubà díẹ̀ níbẹ̀ kí n tó wá sọ bá ṣe máa lò ó àti bá ṣe máa ṣe fún yín. Gbogbo wa là ń bẹ nínú ayé, gbogbo wa là ń wà nínú ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àìrí ni à ń jọ ń gbé nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àìrí là jọ ń gbé ní òkè ìpẹ̀ níbí tó jẹ́ pé ojú lásán ò lè rí wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé àwọn àgbà wọn máa dà láàmú lójú oorun tàbí dà láàmú lójú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé àwọn àlùjànnú wọ́n ti lé o kúrò nínú ilé tó ń gbé. Ẹlòmíràn ó kọ́ ilé tuntun, ó kó lọ ilé tuntun. Ilé tuntun tó kọ́ sí yìí, látìgbà tó ti wọnú ilé náà nǹkan ò lọ déédéé fún un, látàrí wípé àwọn ẹ̀mí àìrí títí ń gbénu ilé náà kó tó di pé kó débẹ̀, wọn ò gbà kí ìlọsíwájú ó dé bá. Mo máa ń wo àwọn tí wọ́n kọ́lé, tí wọ́n kàn ṣàyédé kó bẹ lúgbọ́, tí wọ́n kàn kó bẹ lúgbọ́, tí wọ́n mọ̀ wípé inú ilé táwọn kó sí 100% sure nílé téèyàn bá kó sí, tó jẹ́ wípé àwọn ẹ̀mí àìrí tí mo ń wà níbẹ̀ kéèyàn tó débẹ̀. Gbogbo ilé tí ẹ bá kọ́ tẹ́ fẹ́ kó sí, ẹ gbìyànjú àti tan tùràrí sí gbogbo àyíká inú ilé náà, yípo káàkiri inú ilé náà kó tó di pé ẹ ò mọ̀ gbébẹ̀, tàbí nígbà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ kó débẹ̀ káwọn ẹ̀mí náà kó lè kúrò. Ẹlòmíràn bó ṣe kó lọlé tuntun ló ti bẹ̀rẹ̀ sí ńlá àlákàlà lá gbogbo ẹ̀ lákínní, ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú, gbogbo ò rí bó ṣe yẹ kó rí mọ́, àmọ́ ń gbóná. Tùràrí yìí ó ṣiṣẹ́ fún dáadáa. Ẹ̀kejì sì tún ni wípé béèyàn bá wà tó jẹ́ wípé àwọn àgbà ń dà láàmú, tó jẹ́ wípé kó má tiẹ̀ sùn ní àlákàlà ló máa ń lá, tàbí inú ilé tó ń gbé gan ó ń ṣàkíyèsí pé nínú ilé yìí ẹ̀mí òkùnkùn ń bá òun, àwọn àgbà ń bá òun, wọ́n ń yọ sí òun, bí wọ́n rí fìrífìrí tàbí ń kó fìrí. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, tá bá rí tùràrí yìí tàn sínú ilé náà, àwọn àgbà ò lè dúró láyìíká ilé náà mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀mí àìrí tó bá wà ń bẹ̀ wọ́n á jáde ní fanáfaṣọ. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn kó wá wá o.
ìdí nìyẹn tí mo fi ní ká ní kinní yìí nílé. Ìgbàkígbà tẹ́ bá tan tùràrí yìí, tẹ́ bá ráwọn èèyàn tó wá ń pariwo mọ́ yẹn kíníkan ẹ gbà pé ara wọn nu. Nítorí pé kò sí èèyàn tó lè wà láyìíká ilé tẹ́ bá ń gbé tí tùràrí bá rùn dọ́dọ̀ rẹ̀, ara ó mọ̀ ní tó bá jẹ́yàn tí ó jẹ́ lẹ́mìí òkùnkùn tàbí ó jáwọn àgbà, bẹ́ẹ̀ ni ara ó mọ̀ ní wọ́n. Ó fẹ́ ṣe kán mú jà wá ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ dákẹ́, ẹ má bínú, ìyá mi ẹ má bínú, ẹ̀hán ní ká tan tùràrí ẹ má bínú, a máa bá ṣe fọgbọ́n ṣe. Àṣírí ni o, mọ̀nùmọ́ tí ò ṣe sọ jáde. Èmi ọmọ yín náà ni Dr. Modu Agba. Báwo la ṣe máa ṣiṣẹ́ yìí? Ó yẹ máa bá mi ká lọ. Ẹ lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ta nǹkan bíi ìsúnátíkì, àwọn nǹkan ìsìláàmù yẹ. Ẹni ẹ fẹ́ ra lọ́fíńdà mustajaba olè ń wò yìí. Lọ́fíńdà mustajaba ẹ bá mi rẹ̀ lè bá mi ra pálí odidi kan báyìí. Stíìkì ni mo wà nínú rẹ̀, bí àwọn onígi ni mo wà nínú rẹ̀ olè ń wò yìí. So ẹ bá mi rà á. Lẹ́yìn ìgbà tí ẹ ti bá mi rà á, ẹ bá mi ra èpo ọ̀bọ̀ tó fín mú dáadáa. Ẹ sì bá mi lọ jẹ́ ewé àjẹ́ òbàlé, ìmí ọjọ́, ewé ẹmẹlẹ̀ pẹ̀lú epo ìrókò. Ẹ bá mi farabalẹ̀ gún àwọn kinní yìí. Kinní lọ́fíńdà tùràrí mustajaba yìí, ẹ máa bá mi hàn pé àwọn stíìkì tó wà níbẹ̀, àwọn tùràrí wọn lè máa ra stíìkì yẹn ni. Ẹ bá mi fi ọwọ́, ẹ bá mi fi àwọn tùràrí tán fi sára igi gbọ̀ọ̀rọ̀ yẹ, ẹ bá mi há sí tí ó pọ̀ dáadáa, kẹ́gùn papọ̀ dáadáa. Tẹ́ bá ti bá mi gún papọ̀ dáadáa, ẹ lè lo ewé àjẹ́ òbàlé gbígbẹ náà. Ẹ wá bá mi kó àwọn kinní yìí, ẹ bá mi kó pamọ́ sáyé ọ̀wọ̀, ẹja ká máa fín kò jù báyẹn lọ. Ẹ̀yin ènìyàn mi, tùràrí yìí lágbára púpọ̀ gan o. Kódà bí èèyàn bá wà tó jẹ́ wípé àwọn nǹkan àlùjànnú kó sí nínú tàbí ẹ̀mí nǹkan kó sí nínú, tó bá rí tùràrí gbà sára wọn á jáde. Ó ṣiṣẹ́ gan, Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Èmi ọmọ yín náà ni Dr. Modu Agba, ìwé a máa jẹ gbà, a máa jẹ wa o. Ẹ bá mi share iṣẹ́ yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ ni mò ń rí, kódà àwọn èèyàn tó ń share rẹ̀, YouTube ń gbé wá fún mi pé lágbájá share your video tàbí tó share your video. Àwọn tó sì ń kọ́mẹ́ǹtì náà, gbogbo yín pátá mò ń kí. Àtàwọn tó ń tẹ láìkì sí gbogbo yín pátá mò ń rí. Ọlọ́run ọba Elédùmarè ọ̀nà padà lẹ́yìn gbogbo yín pátápátá, ìwé a máa jẹ́ wa o. Mo lọ́mọ tó ń padà bọ̀, tó bá rí bákan náà tó ń padà bọ̀ níjọ́ mìíràn. Ó dìgbà.